Aláròye máa wí o. Wọ́n jí olórí ìjọ kátólíìkì kan gbé lọ, wọ́n tún pa ará ìlú ní Kaduna. Bẹ́ẹ̀ à ń pe ọ̀rọ̀ ọ̀hún lọ́wẹ̀, ó ti ń láàró nínú báyìí. Kò jọ wípé àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dá wàhálà àti rògbòdìyàn sílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ dáwọ́ dúró rárá. Àìpẹ́ yìí ni wọ́n tún ya lọ sínú ìlú kékeré kan tí wọ́n ń pè ní Koshegugbo níjọba ìbílẹ̀ Kagako nípínlẹ̀ Kaduna, tí wọ́n sì jẹ́ àlùfáà àgbà ìjọ kátólíìkì kan, ẹni ọ̀wọ̀ Bobo Pasha, gbé sá lọ lẹ́yìn tí wọ́n pa aráàlú kan dànù lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọn ọ̀hún. Aláròye gbọ́ wípé ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí làwọn agbésùnmọ̀mí náà tí wọ́n pọ̀ dáadáa ya wọ inú ìlú náà pẹ̀lú àwọn ohun ìjà olóró tó lágbára lọ́wọ́ wọn. Bí wọ́n ṣe dé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbàùgbàù láti fìdá ìpayà sílẹ̀ sọ́kàn àwọn olùgbé ìlú náà. Lásìkò táwọn ará ìlú náà ń sá àsálà fún ẹ̀mí wọn ni àwọn afẹ̀míṣòfò náà mórí lé ilé àlùfáà àgbà ìjọ náà tí wọ́n sì kì í mọ́lẹ̀ tí wọ́n jí gbé sálọ ráú. Ṣáájú àkókò náà ló jẹ́ wípé ọ̀kan lára ọta ìbọn táwọn agbébọn náà yìn bá aráàlú kan tí tóun sì fikú ṣèfàjẹ lójú ẹsẹ̀. Olórí ìjọ kátólíìkì tó wà nípínlẹ̀ Kaduna, ẹni ọ̀wọ̀ Christian Okewo, fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé lóòótọ́ làwọn agbébọn kan jí olórí ìjọ kátólíìkì gbé lágbègbè Koshegugbo níjọba ìbílẹ̀ Kagako nípínlẹ̀ Kaduna, ìyẹn lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí. Ó ní lásìkò tí wọ́n dé sáàrin ìlú náà ni wọ́n pa olóògbé Anthony Yero tóun náà jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ nílùú ọ̀hún. Àtẹ̀jáde kan tí ìjọ kátólíìkì náà fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé pé a kò tíì lè sọ ní pàtó iye àwọn ará ìlú àti ọmọ ìjọ kátólíìkì tí wọ́n jí gbé sá lọ lásìkò tí wọ́n kógun jà wá nínú ìlú Koshegugbo níjọba ìbílẹ̀ Kagako nípínlẹ̀ Kaduna. Òjijì ni wọ́n dé sílùú ìlú náà. Wọ́n pa olóògbé Anthony Yero tóun náà jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ nílùú náà. Bákan náà ni wọ́n jí àlùfáà àgbà ìjọ kátólíìkì kan, ẹni ọ̀wọ̀ Bobo Pasha, gbé sá lọ ráú. A kò tíì lè sọ pé iye báyìí ni àwọn ará ìlú tí wọ́n jí gbé lásìkò ìkọlùkọgbà náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.